Alólóńgì ní ti gàjà o, Dẹ́kunlé olóńgì ní ti gàjà o, ojú mi ti tólé, ojú mi ti tóko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV ṣó ní kẹ́ máa wò nílé, ojú télé TV, àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú télé TV, má yìí kò tiẹ̀. Wa káàkiri àgbáńlá ayé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò àṣírí ayé pẹ̀lú yèyé Ògèrèǹtì àti Baba Alubarika Aworawo Agbaaye ní ìlú Ìgbòdù ní Ìkòròdú lẹ́ni lórí ètò kí la fẹ́ mú wá fún yín kí la fẹ́ sọ àwọn wá ti wà lórí ètò ẹ̀yin tí wá ti jókòó ẹ ti stand by pé today na today nílé ní jẹ́ ẹni àbẹ̀lọ́wọ́ ẹ pé bàbá gan dé tán ni wọ́n pè ládé orí ọ̀kẹ́ni ṣe tẹ̀yẹkẹyẹ Alubarika Alubarika ní ọkọmọ ọkọmọ lọnà ẹyàn ọkọmọ ìfìlàyé ọkọmọ ẹ sọ pé ó ti lọ ìdánwò ogun nìkan Ọlọ́run ìdààmú kúrò ayé wa wàhálà ti kúrò ayé wa òṣì àti ìyà kúrò ayé wa ọdún yìí àṣàrí ládàá òrèrè láàrí àwọn míì bá fẹ́ wọlé wọn ní pọnpọnpọn lẹ́nu wọn nù Ọlọ́run níjọ́ pọnpọnpọn má wà sàlámà àlékún àlàáfíà nínú ilé gbogbo kìtì kìrìsìtẹ́nì àti mùsùlùmí ń kíra wọn làwọn àwọn oníṣẹ̀lẹ̀ agbọ́sẹ́pẹ́ àgọ́ onílé o wọn ní àlàáfíà onílé yìí o wọn ní àlàáfíà fọmọ Ọlọ́run àwọn mùsùlùmí wọn ní sàlámù àlékún wọn ní wà àlékún sàlámù tiwa àánú Ọlọ́run ìdùnnú Ọlọ́run kọmọ bá wa gbé títí láìláì. Àmín àṣẹ Èdùmàrè bàbá lè ní a fẹ́ lọ sórí nǹkan ọ̀sìn. A ó sọ̀rọ̀ nípa mùsù, ológbò, àwọn olóyìnbó wa ní cat. Àwọn kan á pè mùsù ní àwọn ìyá wa, àwọn bàbá wa, wọn ní mùsù, àwọn kan á tún pè ní ológbò fún gbogbo àwọn ọmọ ọ̀sẹ̀ yìí ní Yorùbá àní ológbò. Àwọn olóyìnbó wa ní cat. Irú ẹranko wo ni mùsù jẹ́? Ó ṣe yèyí oge sórí ológbò ọmọ ìyá ẹkùn ni ẹranko abìjà ni Ọlọ́run ló fún un ní sùúrù ológbò ẹran àforíjì ni torí tólógbò bá wà láàfin níbi ọba ń jókòó sí ni ó sùn sí níbi ọba ń jókòó sí ni ó jókòó sí bólórí orílẹ̀-èdè bá ń sin ológbò ẹ̀rí ológbò lẹ́gbẹ̀ẹ́ ibi tó ń sùn sí náà ni ológbò wa jẹ́ ẹranko kan tó jẹ́ pé tó bá ti dàgbà kò kí ń tọ̀ sínú ilé tólógbò bá ti dàgbà kò kí ń yàgbẹ́ sínú ilé ìgbẹ́ ológbò tí èèyàn bá ṣe tí òró lójútùú ayé ẹ̀ wọn á ní kó lọ wábi ìgbẹ́ ológbò torí tólógbò ó bá yàgbẹ́ yóò gbẹ́lẹ̀ tó bá wá gbẹ́lẹ̀ yóò wá bò ó. Bí èèyàn mélòó ní bògbẹ́ ẹ̀ka léèyàn èèyàn ní èèyàn míì ẹranko ní tó yàtọ̀ ẹ̀ka máa léèyàn àwọn èèyàn wà lóríṣiríṣi aláwọn ẹranko míì wọ́n sàn ju èèyàn míì lọ ẹranko míì ò fẹ́ dọ̀tí ológbò èèwọ̀ rẹ̀ ni pé ẹ gbọ́dọ̀ fi gbálẹ̀ lù tẹ́ bá palẹ̀kùn dé tẹ́ pa wíńdò dé lọ́dún kan ìyá kan ó wá lólógbò ìmọ̀ tó lólógbò ṣe fóun ó wá pa wíńdò dé ó palẹ̀kùn dé ó wá ṣe ni wọ́n ń kó ológbò yìí nígbàlẹ̀ wọ́n ń kó ológbò wọn ń ságba bí ológbò ń ságba bí ṣáàlú nígbàlẹ̀ nígbà tí ológbò ó ní nǹkan gbọ́ tí màmá àgbà ń sọ pé ẹ ṣílẹ̀kùn fún wa o ẹ ṣílẹ̀kùn fún wa nígbà tí ológbò dáwọ́ bò lójú báyọ̀ fa ijú ẹ̀ ya dànù ẹran abìjà lólógbò wọn èlù nígbàlẹ̀ èèwọ̀ ẹ̀ ni wọn á ní bólógbò bá dọ̀tí ọba nù ológbò ni ó jàre tilé tọ̀nà láfi ju ológbò ṣùgbọ́n tó lógbò bá yẹ hànà fún rẹ̀ ní ó lé rẹ̀ nílé
àforíjì ni wọ́n fológbò ṣe. Ológbò ní tẹ́ bá ti lo ológbò fún àwọn ayé ò foríjìn. Torí tó bá jẹ́ pé ẹ bá rí àṣírí ológbò tó bá jólógbò dúdú, tó bá kó sábẹ́ nǹkan, tẹ́ bá gbà, tó bá dọwọ́ alẹ́ yóò máa dún, tẹ́ bá wọ abẹ́ sí àìní rí mọ́. Tó bá tó táìmù tí ìdájí ń bọ̀, bẹ́ẹ̀ náà lẹ́tì tó gbóhùn ẹ̀ padà. Ológbò dúdú, àwọn ológbò wọ́n wà o lóríṣiríṣi o. Ológbò wà o, ológbò ológbò nǹkan tí ó dẹ́rù bo ológbò lóko wọ́pọ̀ o. Nǹkan tí ó dẹ́rù bo ológbò lóko wọ́pọ̀ o. Ológbò number one ẹran abìjà ni. Number one ẹran tó burú ni, ṣùgbọ́n ẹran tó dáa nílé ni. Kò sóògùn èkúté kan tó ju ológbò lọ. Kò sí eku tí ó ṣeré níwájú ológbò. Kò sí ọmọ ilé tí ó ṣeré níwájú ológbò. Ṣùgbọ́n níjọ́ bá ti mú ológbò délé, ó lóògùn tí wọ́n ń lò sí. Wọ́n wá mú ológbò, wọ́n wá ya ẹnu ẹ̀. Tí wọ́n bá ti wá ya ẹnu ẹ̀, wọ́n wá tutọ́ sí. Tí wọ́n bá ti wá tutọ́ sí ẹnu ẹ̀, ẹ wà ní ológbò yìí, mo ti bẹ́ múlẹ̀ o, wọ́n pa mí lọ́mọ o, wọ́n gbàbọ̀dè fún mi o, wọ́n gbàbọ̀dè inú ilé yìí o. Ṣùgbọ́n ológbò yẹn wà lè dàgbàdàgbà kẹ́ wá pa kẹ́yìn náà jẹ mọ́ o. Ó ti di ìwọ̀ fẹ́yìn náà o. Tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ fún yẹn, ó ní pé ológbò ẹran ìmùlẹ̀ ni. Kí ni ológbò ẹran ọ̀hún ni? Ológbò ẹran àforíjì ni. Ológbò ẹran ìyọ́nú ni. Ológbò ológbò kì í ṣe ẹran kékeré o. Kì í wá ṣe ẹran tí máa bọ́ mi kì í jà. Bí ológbò dáadé, tó ológbò bá ń fara yíyàn báyìí, kò ṣàìsàn lára òǹtọ̀hún ni. Tó bá ti rí màláíkà kú àbáìsàn tó ológbò bá ti ń sá fún yàn, ẹ ti mọ̀ pé òǹtọ̀hún nǹkan mi ti wọ́ lára, ọlọ́jọ́ ti ń dé nìyẹn. Ológbò kẹ̀dẹ̀ rèé, kódà gan tó lówó rẹ̀ bá ń tọ́jú ẹ̀ dáadáa, tó bá pẹ́ kú kò ní jó kú tán. Yóò máa wọ ọ̀bọ̀ wá fún olówó ẹ̀. Ọrùn ni ó dẹ̀ ti mú níbi tí ó ti rí dútọ́, kò ní jó kú tán, yóò wọ̀ wálé. Ológbò, ajá ìwọ ẹran wálé. Tájá bá pẹran lóko tó lówó rẹ̀ ọ̀bá tètè gbà lọ́wọ́ ẹ̀, yóò jẹ ni. Alájẹsẹ́lẹ̀ ajá, alájẹkù lológbò. Sótiyé, ajá orò ni. Ológbò eégún ni. Nígbà ìwáṣẹ̀, eégún ní í ṣológbò, orò ní í ṣajá. Kí ni mo wí? Eégún ní í ṣológbò, èrò ní í ṣajá. Orí alájẹṣẹ́kù lológbò. Alájẹṣẹ́kù lológbò. Alájẹtàn bámúbámú lajá. Làjá. Tẹ́ ológbò bá jẹran, yóò jẹ kú, yóò wọ̀ fọ́mẹ̀. Ajá ò ní jẹ oúnjẹ. Àfi tọ́mọ bàbá ń bẹ̀. Àfi tọ́mọ bàbá la. Ìwọ náà gbé wájá káwa gan jẹ. Jẹ bẹ́ẹ̀, kò ní ti bẹ́ẹ̀. Ṣùgbọ́n ológbò, kódà bó bá ń tọ́jú ológbò dáadáa, yìí máa ń pejò gan tí wọ́n máa wọ ọ̀bọ̀. Ni wọ́n fi máa ń sọ pé má gbẹ mọ́ lẹ́nu ológbò yìí mọ́. Níjọ́ tí ó bá pejò tí ó máa wọ ọ̀bọ̀, yóò pejò, kò ní jó kú tán, yóò máa wọ ọ̀bọ̀ wálé pé kólówó wọn jẹ. Ṣé o mọ̀ pé kò dá yàtọ̀ ẹranko jàmọ̀ sí ẹranko tí òkè ń jà? Number one. Number two, ológbò fẹ́ bí ìdọ̀tí. Ológbò náà máa ń sàlùwàlá. Tó bá fólógbò lóúnjẹ tó bá yó tán, á bọ́wọ́ ọ̀tún, á bọ́wọ́ òsì, á bọ́jú rẹ̀. Ológbò máa ń bọ́jú. Àwọn Yorùbá, gbogbo ohun tó ń ṣe yẹn,
wọn ò ká kún ọgbọ́n oníbàwọ̀ ni wọ́n ṣe máa ń wí wọn á ní ìsàlùwàlá ológbò àti kẹran jẹ ní ibi tó ti wáyé nìyẹn ibi tó ti wáyé nìyẹn sórí tó bá jẹun tó yó tán àwa sí Ọlọ́run Ọlọ́run alihamudulilayi mo dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run ológbò máa ń dúpẹ́ a máa dúpẹ́ ìdúpẹ́ orí àná ìdúpẹ́ orí pé Ọlọ́run mo dúpẹ́ tó bá jẹun tán a ṣàlùwàlá fọwọ́ bọ́jú ìyìn lọ́hùn gbogbo àwọn ẹranko yẹn ó dáa kéèyàn ó ní nínú ilé torí gbogbo èkúté nǹkan ìtọ̀ èkúté tí ó bá tọ̀ sóúnjẹ àbí èkúté bá jẹun tọ́mọ bá jẹ ibà àìsàn tí èkú ò lára ni ilé tèkúté bá ti pọ̀ jù ọmọ síìkì ń bẹ tó bá wá ní ọlọ́mọ ògbè èkúté òfin sínú ilé òmú kínní òfin sínú ilé eku ọ̀jàkà ń bẹ àwọn eku tó báyìí mo ti rí eku tó jẹ́ pé òun náà já oògùn kínní tọ́gbọ̀n sọ́bẹ̀ bẹ́ẹ̀ ni eku ọ̀jàkà ń bẹ nínú ilé tó jẹ́ pé bí tẹ bá ní ṣọ́ọ̀bù àwọn eku kan ń bẹ àwọn oníṣẹ́ ibi ti kó sí lọ́kàn èèyàn á ní ṣọ́ọ̀bù kí máa dá ọlọ́jà ní gbèsè èèyàn á ní ṣọ́ọ̀bù ní mọ ibi tí ọmọ gbà wọbẹ̀ yóò dẹ̀ máa ṣe gbogbo àwọn tíì àwọn mílíkì àwọn bisikíìtì yóò dẹ̀ máa já gbogbo wọn àwọn náà wà báwọn ológbò lọkọ ìyá wọn ológbò ní gbàbọ̀dé yóò já gbogbo ológbò ẹran àlùbáríkà ńgbà mi wà nù wọn wá orí ológbò wọn wéwèé ṣèkénémẹnì àfàìmọ́ni kò ní mọ́ra kí ni mo wí. oṣù kínní mi nì àfàìmọ́ni kò ní mọ́ra. ewé ọ̀mísìnmísìn tí ò ní ṣe bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ máa dùn tá a bá wá kó gbogbo kíní ìjọ tá a bá ṣe bí ọ̀tún tá a ṣe bí òsì àwa jó màá ní kọ́mọ náà ọmọ fi fọ́kọ mu. iṣẹ́ kí ni. ẹ̀yọ́nú ni ọwọ́ àmọ́ ní ṣèkínní mi ní àfàìmọ́ ni kò ní mọ́ra olóríire ni kò pè mí o ṣèkínní mi ní àfàìmọ́ ni kò ní mọ́ra tìlé tọ̀nà láfi jológbò ẹ forí ẹ̀ṣẹ̀ mi jì mí o tìlé tọ̀nà láfi jológbò ẹ forí ẹ̀ṣẹ̀ mi ẹ fi jì mí tológbò bá dọtí ọba nù ológbò ni ó jàre láàfin àforíjì ni wọ́n fológbò ṣe ológbò jẹran tí sọlé ológbò jẹran tí bọ́mọ ṣeré ológbò jẹran tí bágbà ṣeré ológbò jẹ ẹranko tó jẹ́ pé kò sí ẹran tí máa tẹ bá mọ́ ológbò ẹjọ́ máa ṣeré yóò wá fi nǹkan ná toró lé nǹkan ná bí ẹkùn ni ọmọ ìyá ẹkùn ni nǹkan náà kò ní yọ ọ́ síta tẹ bá ń bólógbò ṣeré yóò fi nǹkan náà sínú ọwọ́ rẹ̀ kúlúbọ yẹn lẹ́jọ́ máa fi ṣeré tẹ́ máa fi ṣe gbogbo àwọn ẹni Ọlọ́run àwọn olóríire wọn ì sá fólógbò ọ̀tẹ́ bá ti rẹ́ni tí ń sá fólógbò bí àwọn abàmì èèyàn bí àwọn nǹkan kan àwọn ẹni ológbò yìí gbàbọ̀dé o lọ́gẹ́ ìwà òun gan náà ológbò ni ọ̀nà ọ̀bọ̀yé ológbò èèyàn ni ta ìwọ ni ológbò gbàbọ̀dé ológbò gbàbọ̀dé ń bí nǹkan kan ológbò ẹran tó dáa ni ẹran àforíjì ni àwọn ìyá wa àwọn bàbá wa àwa bólógbò lọ́wọ́ wọn àwa náà dẹ̀ tó ń sìn ẹrù ológbò mi funfun tó wà bẹ́ẹ̀ tilé tọ̀nà là fi ṣológbò tilé tọ̀nà là fi ṣológbò ológbò bá dọ̀tí ọba nù ológbò ni ó jàre láàfin bẹ́ẹ̀ ni ó ṣe rí. wọ́n ti sọ nípa ológbò dúdú. ṣé wàá rí ológbò dúdú ológbò dúdú èso ológbò lásán o ológbò dúdú kò kọ́ mọ́ o ṣùgbọ́n wà gbogbo nǹkan tó bá ṣe ti jẹ mọ́ dúdú kì í ṣe nǹkan lásán ológbò dúdú wọ́n fi lọ pé wọ́n fi túyàn lẹ̀ lọ́wọ́ àwọn ayé ni àwọn yìí nù ológbò kọ́lọ̀ kì í sábà pọ̀ bí ìkọ́lọ̀ ẹkùn
ló máa ń pọ̀ nínú kóló ológbò bí kò ní white kò ṣe brown ló máa ń pọ̀ nínú ológbò bí white. ó dá ká máa sin ológbò. ó dá kéèyàn máa sin ológbò. nọ́mbà 1 irun rẹ̀ wọlé yá ó wọ̀ ọ̀run ó wọ ṣọ́ọ̀ṣì ẹnu yàn kò járun ológbò fún rẹ̀ ń kírun ológbò fún rẹ̀ ń ṣàlùwàlá awẹwọ́ àfọwọ́bọ́jú adúpẹ́ lọ́wọ́ lọ. àwọn èèyàn bí ológbò. wọn á ní orí tí ń fara nù yàn bí ológbò àgàgà tí ẹ bá fi ológbò ṣiṣẹ́ ìfẹ́ fún ọmọ ọkọ tó bá fẹ́ yọ ọmọ fara nù ni tàbá fi orí ológbò fi ṣàgbó fọmọkùnrin náà ìyàwó rẹ̀ ọmọ fara nù ni wọn jọ máa ṣe ni. ẹ̀yin aráalé wọn bí àǹdáàdì wọn ní ẹ wá wẹwẹ wá wẹ ṣe ológbò. olówó ni wọn lọ́ọ́ bá kógun ni okógun. wọ́n ní ẹ wá wà gbé ológbò. mẹ́ta làmọ̀ sí ìwọ wá ní ọba sì fẹ́ wẹ̀ ní ṣe fún ọ. tọ ẹ̀yin aráalé. èyí oge náà ní fẹ́ sí ọ. àwa ní sọ bẹ́ẹ̀ o. ẹ̀yin lẹ́ni èyí oge wọ́n gan ló lògùn ọlọ́run ológbò foríjìn ọlọ́run foríjìn wa o mọ̀jà àṣàyè o mọ̀jà àṣìjẹ́ o wọ́n ti máa ń bẹ̀rù ológbò bẹ́ẹ̀ kọ́ lọ sí rí o ológbò ìṣe nǹkan tí wọ́n máa ń sá fún ológbò ìṣe nǹkan olóòtú ẹ̀dá lọ́pọ̀lọpọ̀. ó dáa jù torí pé ewu tó wà lára èkúté ewu tó wà lára ọmọlé ewu tó wà lára aáyán ó ju tẹ ológbò lọ ológbò kẹ̀dẹ̀rẹ̀ kò lárùn lára kò rìnrìn ìdọ̀tí kò ń ṣòṣùn ìdọ̀tí kò ní fara yépo kò ní fara yí ẹ̀rẹ̀ kò ní jẹ nǹkan ìdọ̀tí kò ń jẹ̀gbẹ́ ológbò ò ní jẹ̀gbẹ́ ẹran àti kò ń jẹran ìkàsì kò ń jẹran ìkàsì. ẹran òòjọ́ ló ń jẹ. ọmọ ìyá ẹkùn ni ọ̀gbọ́tọ́ ní Adékọ́lá kápárò tọ́látọ́lá òfòfèrè dàlúdú kékeré olè àjògiri gbígbẹ àgbà olè àdà girigiri wọjà òpó ilẹ̀kùnlé àpọ́nbí lékeléke gbà mí labalábá gbà mí gbogbo ìṣe òní jẹ́ ọmọrin iṣẹ́ ẹkùn ní jẹ́ràn kàṣì ológbò ní lóko ọmọrin nǹkan mú bọ̀ wálé tólógbò bá dọ̀tí ọba nù ológbò ní ó jàre láàfin ẹlẹ́dàá mi jẹ́ ń jàre nínú ọdún yìí wọ́n fológbò ṣépèsè wọ́n á fi ṣe bí wọ́n ṣe tó fi ṣe fún yàn tí wọ́n á forí jìn láwọn tó láyé wọ́n á ṣílẹ̀kùn ọ̀làálẹ̀ fún tẹni tí ọba lólógbò àbẹni ọba jìnnà sí èèyàn tọ́nà bá dé tọ́nà ga kó ṣe báyìí eégún máa lékè kéjò máa lékè kó máa rìn mọ́lẹ̀ kó máa kì í lọ́fun. wọ́n á fi ológbò wọ́n á fi bẹ̀ wọ́n. ẹ̀yin aráalé òun náà nìyẹn o. ọba foríjì wọn ṣùgbọ́n àwọn èèyàn tó bá fáìn púpọ̀ náà wọ́n máa ń bẹ̀rù wọn àwọn èèyàn pupa míì náà wọ́n máa ń bẹ̀rù ológbò. wọ́n máa ń bẹ̀rù ológbò àwọn èèyàn náà máa tó ń bẹ̀rù wọn àwọn èèyàn dúdú míì náà wọ́n máa ń bẹ̀rù ológbò sọ wá ológbò gan ẹran wọn ní ẹran ayé ni o ẹran kìíní ni ológbò ẹran ìdùnnú ni o ẹran iyì ẹran ọ̀là ni wọ́n máa ń bọ́ ọmọ èké ṣeré wọ́n ń bá gbà ṣeré nínú ilé bó ṣe jẹ́ ní ọdún. ẹ wo òun náà lẹ ti gbọ́ nípa ológbò tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ àtúwá ẹranko ìmíì àtúnṣọ fún yín ṣé kí lọ́ọ́ gbogbo wọn ní kì í dùn kó pọ̀ èyí lẹ ti gbọ́ nípa ológbò ológbò kì í ṣe nǹkan tí a máa sá fún ó dáa kó wà pẹ̀lú wa nítorí pé ó jẹ́ kan nínú ẹranko tí ń ṣọ́ni tó kíyèsí olówó ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ fún gbogbo èèyàn tí ẹ ní láti bá Baba Alubarika sọ̀rọ̀ ẹ tí ẹ wá wẹ̀bí dànù bàbá ka ní méní méjì tó kù bí ọjọ́ mélòó kọ̀ọ̀kan tó parí ẹ wá jàse jẹ bìzàbìzà kẹ wá mú kẹ bá ti ṣe ń sìn ẹ jẹ́ ń sìn ẹ máa fi wọ 2024 bá ọ̀nà akọ̀ máa ṣí àmàlà divine connection máa wọlé wá lu àṣírí bíbù bàbá ní ẹ̀wọ̀ bá fapọ̀ fẹ́ ṣiṣẹ́ rówó àfàìmọ̀ kan má ṣiṣẹ́ kú o. pásítọ̀ tí ń gun private jet. mo ló ti rí ó jàse jẹ ni. ọ̀nà ń dọ́gbọ́n sí ni. ìlú gángan ni. ìlú gángan tó kọjú sẹ́lòmí ẹ̀yìn ló kọ sẹ́lòmí. sẹ́lòmí rọra ń fi ń para tó ń gbélu. ẹgbẹ́ nǹkan tó bá dé ọba dọ́dọ̀ ojú. a ní kí làṣírí ẹwà yín alọ́lọ́hún ni. àkíní wa ni. ní ọlọ́hún ni. kí làṣírí ẹwà mi láìláìláìláìláì ni. ó dẹ̀ mọ ibi tó ti ń lò kò ṣe burúkú o kò bá tèèyàn jẹ́ o ṣùgbọ́n ó ṣe kí ni ó rìn sọ́rọ̀ ayé ẹ̀ kọ́rọ̀ ayé ẹ̀ má bàa ní kọ́má ẹ̀pẹ́ tí kò bá ti ní kọ́má
ó ti ń pẹ́ jù nìyẹn. Ẹ kọ sí Baba Alubarika Aworawo Ìbìdànù ní ìlú Ìgbòdù bíkíbi tí ẹ bá ti ń bọ̀. Ẹ make sure pé dé Ìkòròdú garage mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdù junction. Tàbí kẹ́ ẹ pè nọ́mbà 08023829492 08023829492 èmi rè lè bàbá tèmi òbí ìjà lè mi aráàlódò ọmọ Olúbísí ọmọ ẹ̀rọ kò yọ èmi lọ́mọ tápàtápà èjìnà ẹ̀là tápàtápà èjìnà àrèjọkẹ́ tápà gómìnà ẹ̀yẹ yọ. tápà jó ọmọlé ojú ọ̀yà tápà jó. àwọn kan ti wú bílẹ̀ ni. omi sórí gbogbo ẹjọ́ tó ń jó yìí ní Nàìjíríà ọlọ́mọdé bí ọ̀pọ̀ ọlọ́la. ẹ̀yà alẹ́ ẹ̀wọ̀. ọmọdé bá kí tó rówó ọ̀dẹ̀ jó rẹ̀ òkú. ẹ ti bá wa ń wọ̀nù fọlọ́run yọ. àwọn wọ̀nù ẹ̀ bọ̀dì má máa jó bá wọn ní Nàìjíríà yìí lọ́ọ́ máa jó bá wọn. má rò pò pọ̀ ńlẹ̀ ni. ọ̀dà ọmọ jó ìbò ní ọmọ jó. ẹ̀yin ará tẹ̀. tápà o. ẹni ká ronú torí àfẹ́ ronú ẹ̀yin lẹ́tí ní ká má ronú bẹ́yìn ọba dẹ̀ ń dókò ní nírònú. ọ̀dà tápà jó. ẹ jẹ́ àfi tó kulẹ̀ ní ọ̀bí ìjọ rẹ̀. ẹ á fi àtìkọ yìí kí aláṣẹ àti olùdarí Ojútólé TV on the 12th ní birthday títí wọn aláṣẹ àti olùdarí Ojútólé TV ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ń pa ẹ̀ ní mi alájì ìkọ́mi ní alájì kò tí ì dàlájì dáfẹ́ ràn lọ́mẹ́ka ẹ pè mí o wọn ì lọ́mẹ́ka kan pé wọ́n ní kọ́mi arán lọ́run létí ni o Taofik Afọlábí Ajani kọ Ajani lágílágí kọlọ́njó sọ̀pẹ́ o kọlọ́njó sọ̀pẹ́ o kọlọ́njó sọ̀pọ̀ ọdún tó ń bọ̀ ká jó péjú sí o ikú mọ́ yà wá o Jésù mọ́ yà wá o ká ráàánú gbà o ká má rí ikú ọmọ o ká má rí ikú aya o ká má rí ikú ọkọ o wọ Ọlọ́run òye ọdún tó ń bọ̀ nínú ilé tuntun o nínú ọkọ̀ tuntun o gbogbo àkólọ kọlọ́n kó padà Taofik ọlọ́njọ́ sọ̀pọ̀ ọdún Ojútólé ọlọ́njọ́ sọ̀pọ̀ ọdún òní sinú bàjẹ́ òní sí lọ́gbẹ́ òní sí lọ́sibítù òní sí nínú àìsàn àti iye oge náà àti àlùbáríkà olórí ẹbí. Aworawo Ìbìdànù wà ìjọba lórí oko bámbám. Ọlọ́run jáfín kankan lé fún Ojútólé Ọlọ́run náwó yìí ó ní Allah Ọlọ́run bá ṣe ná Ọlọ́run bá ìgbàárọ̀ ìgbọ̀nsán ìgbàlẹ̀ májà rí báyìí Ọlọ́run wọlọ́ba Allah wọlọ́ba títóbi jùlọ wọlọ́ba ìgbàlà wọlọ́ba èyí njó ní tí wọ́n lọ kóòtù lórí Ahmed ọmọ Tinubu agbójú sókè báyìí ayé báyìí wọ́n ń wò wá wọ́n ṣe dáadáa Nàìjíríà ò tá a bá gbójú òkè tá a gbé lọlẹ̀ tá a bá yí nǹkan ó yí o Ọlọ́run jó yí sí ti rere o ẹ má kó jẹ tán o ẹ̀yin nu o Ọlọ́run o ẹ̀yin nu o Ọlọ́run o àwa dìbò àwa ṣàdúrà o a sì fẹ́ràn yín o Ọlọ́run á dúró tì yín o ẹ̀yin náà wá ṣe dáadáa ẹ rántí àwọn ọmọ òrukàn ẹ rántí ẹni ìyà ń jẹ mọ́tò kọ́ lọ́kàn o ẹ̀yin nu o Ọlọ́run o àwa nu o Ọlọ́run o bó ṣe rí nu Ọlọ́run dákun ṣàánú wa o ilà àfikúrásí ilà àfihìmọ̀rí látàṣítà pàṣẹ òfìfàlẹ̀ àbùdúrábà àṣàbẹ̀t alàtí àti àmọ́ mi ju ìwàhámà náà mi ní Ojútólé sọ̀pọ̀lọpọ̀ àmín wàlá kúwátà ìlà ìlà ó dàbọ̀ yẹn ara lé ó tún di ìgbà mìíràn ẹ máa wo ìdààmú mọ́ òórùn wa ó dàbọ̀.